Africa Content TV. Yóò gbọ́ tọmọ, yóò tún gbọ́ tàwọn ẹbí ẹ̀, yóò tún máa gbọ́ tàwọn ọ̀rẹ́ ẹ̀, yóò tún máa gbọ́ tẹni tí ọmọ wọ́n tún máa sáré wá kò sí ní lára ìgbà tó wọ́n máa ronú nígbà tí ọba rí gbọ́ mọ́ ọkùnrin la dá bẹ́ẹ̀. Ìwà ọkùnrin wá fẹ́ kí ọkùnrin kọ ọjọ́ ọkùnrin gidi wọ́n wá ń sọ fún ọba yìí pé askinu wọn dàbí àìsùn àdáńtú nínú òjìrí gan. ọba ń gbé ní kọ ọjọ́ gbé. wàlá tó bẹ̀rù ọ̀nà nítorí yíbo àlẹ́ iná. ọlọ́run ọ̀gbọ́dọ̀ fúnlẹ̀ mọ́. wà ikú náà láti. wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wáàsí. àdíìsì là máa ń fà nínú mà. ọ̀kájẹ́dọ̀ yíwù ọ̀kájẹ́sọ̀ yíwù. ọ̀kájẹ́ gbogbo tó wọ̀ jẹ́ òkúfù ní asánì ni kò síjọ yíṣù kankan náà Kùránì gbogbo ẹ̀ látòkè nílẹ̀ sọ yíwù ni. àwọn ọlọ́run ló ti wá èyí tí ń kà fún ọ yìí ànábì kọ́ ló wí èyí tí ń kà fún ọ yìí àfa kan kọ́ lọ sọ ọlọ́run ló dà rẹ tiẹ̀ sí ọ yí pé. wàlá àtúndọ̀rú dání tó dà yìí kú alẹ́ yìí nà. wọ́n níbi tó ń bá ń gbé ní ọjọ́ gbé má fúnlẹ̀ mọ́ o. wàá ní fara ni kì fúnlẹ̀ mọ́ pé kọ́ wá fúnlẹ̀ mọ́. wàá ikún náà wú láti amúlẹ̀ bá ń fi kú alẹ́ yìí nà táyàdá nà àmìlà òun nà. responsibility rẹ ọlọ́run ló bẹ̀rẹ̀ tó bá ti lóyún fún ọ ọlọ́run ní náwó lé lérí títí tí ó fi bí. fàyínì àrídáná làgùn bá àtòhùnà ojú ra ònà. ọlọ́run tó bá bí màá rẹ tá tí ń bọ̀ tọ́ máa fún ní pocket money máa san sálárì fún torí pé ń bọ̀ tọ́ máa rẹ òun kú kí wọ́n léyè. wà á tẹ́bi irú bẹ́ẹ̀ náà fún mi máa rú bí. ọlọ́run kò tájí bẹ́ẹ̀ tó kílòsì máa kọ́ máa bá dámọ̀ràn má yin obìnrin èyí èyí obìnrin rẹ̀ nù má yin obìnrin rẹ̀ nù kílòsì mọ́bìnrin rẹ̀ jọ máa ṣe mọ́ra. wà á ń ta ázárì tó ń bá bá tó ní ní ìlà òkúrọ̀ ní òbí kí sùúrù àti mi tàbí. wọ́n bá gbà láyé arísìkí kí wọ́n bá kí ọ jẹ́ kí wọ́n mọ̀ lára ìyàwó rẹ̀ bí kẹ́ náà ṣe tó ni yóò fi. ṣùṣà àti mìíṣà àti yìí. ọlọ́ni bá fi kẹ́ bá a lò bá ń tọ́jú ẹ̀ bí mo ṣe kí ọ tó ni o ṣe bá mi kẹ́ ẹni tí mo fi ọ bá mi kẹ́ ni wọ́n torí kọ́ńpìnì ọlọ́run ni wọ́n. wàá má. o lè rí sùràtù rìjálì nínú Kùránì àmọ́ rí sùràtù nìṣà. bọ́lọ̀ ṣe fádùn wọn tó nù o torí gbogbo tó jòkó lónìí látọ̀dọ̀ bàbá kábíyèsí bàbá wa Imam Agba ìyá wa Ìyálọ́jà sẹ́nitọ̀ gbogbo tó wọ́ jẹ́ tí lè bàbá pírẹ́sidẹ̀ntì obìnrin ló bí. kọ́ńpìnì ọlọ́run ni wọ́n ọlọ́run ní bá mi tọ́jú ẹ̀. wàrà kúndìrà alẹ́ ìrìsìkò wọ́n. kódà bá rìsìkì ni wọ́n bá fọ́n tí ọba tó nǹkan àrìsìkì ni ò tó nǹkan inú àyè tó nǹkan ni náà. àlìyé omi kìíní tó nǹkan yìí náà ọ̀rọ̀ ni máa bá mi ná fún máa bá mi tọ́jú ẹ̀ yìí fẹ́ kọ́ láàkì kankan. láàyò kan líbú ọ̀rùn náà bú sani ìlà máa dá. ọ̀rọ̀ ìgbẹ́ nǹkan kan kọ lọ́rùn tó ju agbára yín lọ àmọ́ ò sáré. sẹ́yìn ọlọ́run bá dà ó sí rí ó sì rà. ojúṣe tí wọ́n ní ó ṣe ni tó bá ń ṣe tó yé ṣe tó tí bí ó ṣe sí ni ọlọ́run yìí sì wá ní kọ́ wà. mo rí pọ́ fẹ́ máa sojúṣe rẹ̀ pọ̀ wá sí ìwà fún ọ ní tọ́ mọ́ fi ṣe. ètò ọlọ́run ọba nìyẹn o wáàsí ọlọ́run ọba tó ṣe fún ọ nìyẹn àmójútó tó fẹ́ kó o mójútó nìyẹn lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ sọ ọmọ tí ìyàwó rẹ̀ jẹ́ sí ọ ọmọ tá mi rà jẹ́ kí ló jẹ́ ìyàwó rẹ̀ bébì rẹ ọ̀dà bébì rẹ ni àmọ́ sórí ń tọ́jẹ́ sí kí n sọ fún ọ àmánà àmánà ọlọ́run nìyẹn lọ́rùn rẹ àmánà yẹn la àmì ni sórí bí ra nkumi sọ́ọ́lù ṣe jáde ń jóni lára àpáta ń bẹ́ẹ̀ lọ ṣe jáde lára rẹ mọ́ra yírí tẹ́lẹ̀ tẹ́ báyìí pé ẹjẹ́ bí kan ni Islam ní pàdé tiẹ̀ ìwọ wá òun wá wọn fẹ́ dà yín pọ̀ kẹdọkọ àtàyà bí àmì ni sóòtì ẹ bá tó ara mi Ọlọ́run àtọjú ẹ ní o àmì Ọlọ́run tí ẹ bá ti rá mi Ọlọ́run àtọjú ẹ ní o èmi kí mo wí bẹ́ẹ̀ o Ọlọ́run ló ní bá ń tọ́jú àmì mi o. wàyà kọ́ mi hábì ìdàgbọ̀tún láì lẹ́kún wáyà. wọ́n ní nákọ̀ yìí àmì ìdáhùn nákọ̀ ọjọ́ kìíní nu nákọ̀ sọ́ọ́lù ọjọ́ kìíní nìyẹn. lákòmù á.
àmì ni àmì ọlọ́run ọba tiẹ̀ tó gbé fún ọ nítorí kò sí nǹkan tó pe ṣàwájú àmì ló wí bẹ́ẹ̀ àmì ní ń jẹ́. wà mí ní ayé àti yìí àríkà mọ́lẹ́kùn mi ní àwọn ìsìnkúrú àti wàjà ní dásùkúnù ilé yá. àmì ni ṣàwájú ọ̀rọ̀ nínú àmì ọlọ́run ọba ló jẹ́ fún ẹ. Fasaruwa takulu fi aridillahi. Ọlọ́run àmì yẹn saruwa Takulu fi aridillahi. Ọlọ́run yínú àyìn àmì ọlọ́run ọba nù ní jófìrì gbáláyè má fúnlẹ̀ ma nǹkan méjì ń jà láyé lónìí wà very careful ohun àti kàríà ọmọ tá a tọ́ tí ìmáàmù tọ́ nínú ẹni tí tọ́ ma ní ìmáàmù wà tó yanjú tẹ́yẹ́ àmáyọ́sá lọ́kọ́ wọ́n wá tọ́ tán ó wá di ogbon tọ́tọ́rọ̀ ní ọ̀dà tán láyé ó wá lọ́kọ́ wọ́n wá ń sọ pé mú kan nu kàrí àti òmù bàbá tiẹ̀ tó wá tọ́ sọ́fẹ́ kó wéèsì ni. ọmọ tí wọ́n tọ́ tó mi gbàdọ́ tó jẹ́ pé dókítà ni omi ní masters lọ́wọ́ àmáyọ́sá lọ́kọ́ ó wá lọ́kọ́ tán wá ní ọwọ́ àmú kan nínú kàrí àbí òmù. Sáwọn bíi tí ẹ̀tọ́tọ́ wọn fi owó pàtẹ́ kó wéèsì wọn fi owó lò. Sàrúwà mi ni ó máa léjì ẹ̀mí. Ẹ máa léjì méjèèjì ni ọlọ́ni fílẹ̀ má fara ní. Takulu fi aridillahi. Ọlọ́run níjọ́ máa yan àmì mi níjọ́ máa yan lérí lèmi ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ tọ́ṣe ẹ̀. Wala tamasu bisu'in wa yakhudhakum adhabun qarib. Ọlọ́run bá fi ọwọ́ ìyàgbá mi mú. Wa yakhudhakum adhabun qarib. Àwọn sẹ́ńtọ̀ wà lẹ́ o. Gọ́fúnà wọn wà ní ọ̀dọ́dọ̀ wọn lọ fẹ́ ọmọ. Àwọn àfáà lọ wá bá. Bẹ́ẹ̀ bá wá fẹ́ ọmọ àwọn àfáà kò sí ní téèyàn bá dọ́dọ̀ wọn. Àlùbáríkà nìyẹn bá dé bẹ́ẹ̀ pé àlùbáríkà yìí ń fẹ́ ọ́ tán. Gbogbo àtọ́jọ́kọ́ yìí iṣẹ́ àwọn àfáànù o. Gbogbo bàbá aláya yìí. Àwọn àfáà sáásà ni wọ́n di nǹkan lónìí mu. Tí a bá wọn àlùbáríkà lọ sọ́dọ̀ àwọn àfáà tọ́ wá ṣe dáadáa fọ́mọ wọn kínú wọn dùn ìmáàmù náà wà jáde sí ọ. Fasaruwa takulu fi aridillahi wala tamasu bisu'in wa yakhudhakum adhabun qarib. Bá wa jáde tán yà wọ́n gbọ́dọ̀ rọ́lá mi lára ọmọ ọkọ mi lára ọkọ lọ́wọ́ mi lọ́wọ́ wa jáde tán ìmáàmù nìkan kí wàá jáde tán o. Nígbà tí àwùjọ ní ti àmọ́ wa sọ fọkọ onídàkùn wo bá a ṣe pọ̀ tó yìí tọ́ ọ bá kẹ́ ọkẹ́ mi Imam Offa ọkẹ́ Imam lọ́rí ìwà ń kà wọ́n ó ní ọba sì fara ní gbogbo àyí náà lọ fara ní èmi náà ń dá padà lónìí nù. Fasaruwa takulu fi aridillahi. Sàrúwà báyìí nínú báyìí àmì dánú. Takulu fi aridillahi. Bá wa kẹ́ àwa náà ń tọ́lọ̀ fi kẹ́ wa èmi mo sọ wá àṣírí mo lẹ́sẹ̀ tí ẹ lè sẹ̀mí tí ọ̀dà fi rí lọ́dọ̀ mi kò fìdí ọmọ mi àìní yáfi ẹ̀ ó lè fìdí lè mi kọ̀ọ̀kan kọ̀ ní oṣù kankan àmì èyí tọ́lọ̀ ń bù mí tó ní bá òun mójútó bí ọba gbọ́dọ̀ ńlọ bá gbọ́dọ̀ ẹlòmíì ó lè ya dáadáa àmọ́ náà lọ́mọdé lọ́rùn yẹn ọmọ ló fìdí ọmọ mi ò ní lọ o. Alábàmásù. Ìṣúwèé fọ́yà ọ̀sẹ̀ kó àṣàbùnà mi mánéjì tó àbídá mo bẹ̀rẹ̀ òṣè pọ̀ tó báwo ló ṣe ní lójú tí wà mo sì trust yẹ mo trust yẹ gá mo trust yẹ gá tọ́lú wà sí tẹ̀lé ṣe fún ọ wà sí tọ́lú ṣe fún àyàwó àlẹ́bí ọlọ́run bá àyàwó àlẹ́bí sọ ní ṣọ́ọ̀ṣì àṣà. Kúnlé àtiwájíkà. Èkó tó ná torí bí ẹ̀rọ àyàtà dúnyà wá sí náta àbáta lè nà. Kunna wa usarrikunna sararan jamila. Wa in kuntunna turidina
رسوله Ọmọ bá jẹ́ pé ìgbẹ̀yìn lẹ́ ń wá ẹgbẹ́ rẹ̀ ní ìgbẹ̀yìn. Bí ọmọ rẹ̀ ṣe rẹ̀ ní ìgbẹ̀yìn lónìí. Ìjọ fẹ́ máa mú kọ̀ọ̀bá ní imamoffa. Wọ́n ìdílé lọ́ba tí wọ́n jọ ń jẹ lúrú. Kọ̀ọ̀bá ní imamoffa. Kọ̀ọ̀bá ní ìmáàmù olówó mílíọ̀nìyà. Ó wá tẹ̀rí bàbá sí Ọlọ́run tó náà mọ̀ pé báyìí lòdì. Ó gba obìnrin ká pè lánàá tí wọ́n fi ọ̀sán àkọ́kọ́ ìjàmbá kan tó ń bọ̀. وإن كنتن تردن ورسوله والدار الآخرة فإن الله للمحسنات منكن أجرا عظيما. ẹ máa ń yàn mí jẹ torí pé ẹ mọ̀ Bí mí. màmá tó bí ọ tó gbàfà fún bàbá ìmáàmù gbádùn màmá rẹ̀. Ó ní obìnrin gidi ni obìnrin ire. Obìnrin gidi tó bá ti ń pírẹ́sì Kùránì tó bá máa bọ́lọ̀ ṣe máa ń lò. Obìnrin tí ọba ti gbádùn ó ní bọ́lọ̀ ṣe pè wọ́n. Ìmọ̀ràn ni ó lò fún un. Obìnrin tí ọba ti gbádùn tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní Kùránì. للذين كفروا امرأة نوح وامرأة لوط Ìmọ̀ràn lùtí. وامرأة لوط Ọ̀dà fún àméjèèjì ọ̀gbádùn ìmọ̀ràn ló lò fún wọn. Àmọ́ tó bá gbé bí obìnrin tó gbàfà fọ́kọ Ọlọ́run nílò ìmọ̀ràn. Ìwé obìnrin yìí ó gbàfà fọ́kọ. اسكن أنت وزوجك الجنة Olúwa Ádámà. اسكن أنت وزوجك Yálà الجنة jẹ́ wa. Wọ́n àti ìyàwó rẹ̀ obìnrin tó gbàfà ni. Màmá tó fi ọ́ gbàfà. Wọ́n sọ wá gbàfà ni. Fún ọba Imam tó rọ́jú tó láfaradà tí ó mèsì ọ̀rọ̀. Báwo ṣe èdè ṣe sọ̀rọ̀ fún mamú? Ọba sayọ̀ kan lẹ́wọ̀ àti wà lẹ̀. Kò ṣeé ṣe. Tí ó mèsì ọ̀rọ̀ yẹn, ọba láfaradà lọ́jọ́ mi orí báyìí. Sọ́dẹ̀ àkọ́dọ̀ mi, wọ́n ní ìyá rẹ̀ dàgbà. Àmọ́ kò lè jókòó sí ìlú ọgbà ìmọ̀mù láti wọ ọdún sẹ́yìn. dátì ẹ mọ̀ ẹ Ọlọ́run jẹ́ wọn sọ tèmi. fún àwọn ìyàwó ànábì. Ọlọ́run kùntùn. تريدون الله ورسوله والدار الآخرة Ẹ wá wá àtọ́jú ọ̀kan yìí. فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. Ọlọ́run ẹ̀sẹ̀ tí fún yín. Ẹ̀sẹ̀ dáadáa tí fún yín àjọ àti máa tún fún yín lówó ọ̀yà. Ọwọ́ àmúkìlọ̀ wáyé pé. يا نساء النبي Ìpínlẹ̀ ìyàwó ànábì. من يأتي منكن بفاحشة مبينة Ọlọ́run tó bá dénú yín bí fàáyísà ti مبينة ìbàjẹ́ tó fojú hàn. Lọ́lẹ́kọ́nà òun tóbi ní sílé yìí, obìnrin ní kíláàsì. Ọlọ́run ló kún wọn o. Àwọn obìnrin ká ń gbẹ́tọ́ pé tọ́ ọ bá tọ̀ sí wọn, Ọlọ́run ó bọ̀jà. Tọ́ ọ bá fi lè fara ní, Ọlọ́run ó bọ̀jà. Bọ́ ọkàn lábùkù, yọkàn lábùkù. Ọlọ́run júwe wọn. Àwọn obìnrin ká ń bẹ àfi kò fìyà jẹ́. Ọlọ́run ní méjì lóbìnrin. Ọlọ́run ní. يا نساء النبي Ó ti kú ọ̀nbẹ ẹ̀já ní ìfà الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. Ẹ̀sà mẹ́ta tọ́lọ̀ ń fóbìnrin rẹ̀ nù. Ó láwọn tá a pè lóbìnrin rẹ̀ yẹn àsọ̀lẹ̀ ha. قانتات Tọ́lọ̀ ń fi lo sọ́ọ̀lẹ̀ ha tún gbogbo tá a ń pè dáadáa ti parí síbẹ̀. Ẹ lè fẹ́ kó ẹ lè bá wà tẹ́ fi bá wí lọ́dọ̀ rẹ̀ àsọ̀lẹ̀ ha. قانتات Wọ́n ní tat kí ni jẹ́ bẹ́ẹ̀? Obìnrin tí tẹ̀lé ọkọ, tí sákàn ọkọ, tí páyọ̀ ọkọ. Ẹlẹ́kẹ̀ẹ́ta kọ́. حافظات للغيب بما حفظ الله. Obìnrin tí èso ń sìn náà. Obìnrin rí mi. Ọlọ́run wá ń tra ìsọfún ànábì wa Muhammad. من يأتي منكم بفاحشة مبينة. Bó o ṣe jà yóò ti dẹ́lẹ́dẹ́. my man. Ambassador gbogbo wa ní o. Ìwà tóbìnrin ní òwú tí wọn ò ní kọ́lẹ̀ fún bí ọba wù jẹ́ wọ́n kọ́ fún ọ. Torí wọ́n gbà pé ọmọ àfáà ni ọkì gbọ́ wá sí.
ọmọ àfáàní o ti rí tíra ó ti wọ́n máa bí ọ pé kí ló dé tó tún ti délé yìí dé ọlọ́run lé ìké tó bá dé nù yín. ìyàwó ànábì tẹ wá dé pẹ̀lú ìbàjẹ́ tó fojú hàn. yùdá àbúrò alẹ́ àdàbòdì fẹ́yìn. ọlọ́run ìdọ́bù ya rẹ̀. wàkánà dàlíkà àlàlá ìyẹsìrà. ọlọ́run fẹ́mi ọlọ́run àmọ́. wàbá yẹ kìdí tí mi ń kún dàlílá ìwà rasúlì wọ́n tá a máa lè sọ̀lẹ̀. èyí tó bá wá dénú yín pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ó dénú yín pẹ̀lú wáre ọlọ́run níbi ṣe dọ́bù yẹni tí ò ṣeré èyí tẹ́ bá ṣeré nu yín náà bẹ́ẹ̀ ni. nùtì àdìrà màlúwàbẹ́. kí tó wá sọ kalẹ̀ àsọlé àjọ̀gbọ́n kan tọ́sọ fọmọ ẹjọ́ tí ń lọlé ọkọ òun ní fi round-up ní fi sílẹ̀ ẹ̀ kí lè àsọlẹ̀ náà mọ̀ fi omu dání ọmọ rẹ̀ ń lọlé ọkọ bó o ṣe lọ lónìí Imam sì lè sọ̀rọ̀ àwọn tábà mọ̀ ń sọ lónìí ni. kí wàá ní àsọlẹ̀ náà ó ní wọ́n máa ní. ìyá kí wàlígí rọ́tà. ó lọ lónìí àmìdá ìyá kí wàlígí rọ́tà. jowú mọ níwọ̀n o. fàyínà mẹ́fìtà òtọ́lá. oníṣòro owó jíjẹ miftahu tọ́lá kọ́kọ́rọ́ dìfọ́ọ̀sì ni bẹ́ẹ̀ ni bá ti lè jowú jù wọ́n dà padà lè bàbẹ̀. wà ìyá kí wà kẹ́sìrátà tààbì. ọlọ́wọ́ àkejì nílò lọ́ ń lọ kẹ́sìrátà tààbì má jóbìnrin tí ó sírẹ́sì ọkọ má sírẹ́sì ọkọ rẹ. fàyínà òun. farabalẹ̀ má gbé sáré má gbọ́kọ̀ rẹ sáré rárá má sì sírẹ́sì rẹ̀ ó ń tọ́ obìnrin tí máa ń sírẹ́sì ọkọ. fàyínà òun rí fìlìbàgì lọ́ọ́. ṣé ọmọ sírẹ́sì ọkùnrin yín máa ń jogún étírẹ́ẹ̀dì ni. wàlẹ̀ ìgbìlì kàhálì. ó wá dọwọ́ rẹ pẹ̀lú neatness. fàyínà òun. kẹta tó sọ fún ọmọ rẹ nìyẹn ó ní jowú ma níwọ̀n ó dé ní má sírẹ́sì ọkọ rẹ ó di méjì ó lẹ́lẹ́kẹta wàlẹ̀ ìgbìlì kàhálì. ó ní neatness. mentality ti ń bẹ fọkùnrin bóun ṣe rí ọlọ́ni wọn àmì dá bó ṣe máa rí ọlọ́nu o òun ọmọ pé oníṣẹ́ ọmọ pé ó bímọ ọmọ pé ó lóyún tó o bá ti ń bímọ tó ń lóyún tó ń dara lẹ̀ ẹ bá ti jọ wà á nu mọ́tò yọ ọmọ náà báyìí ní tó ń wẹ lómi torí bí rẹ̀ nù torí bẹ́ẹ̀. àyínà owó àzíyá ló sì láti wá tí ààbò ti bò máa. kọ́ba yín máa lè jìnnà àjò yín o. ọlọ́mọba yín máa lè jèrè àjò yín. ọlọ́mọba yín máa lè jìnnà àjò yín. ọlọ́mọba yín máa lè jèrè àjò yín. wọ́n fi àjò náà dà yín láàmú. wọ́n fi àjò náà dà yín láàmú. wọ́n fi wàhálà yín. wọ́n fi wàhálà yín. ọlá àti tóbi ọlọ́run. ọlá àti tóbi ọlọ́run. ọlá àjẹkùn ọlọ́run. ọlá àjẹkùn ọlọ́run. ọlá àwọn àfáà. ọlá àwọn àfáà. ọlá àpapọ̀ àwọn ẹni rere. ọlá àpapọ̀ àwọn ẹni rere. tí wọ́n wà ní ìjòkó lónìí. tí wọ́n bẹ ní ìjòkó lónìí. bẹ̀rẹ̀ látòrí bàbá wọn lọ́fà. ìbẹ̀rẹ̀ láti rí bàbá wọn lọ́fà. nínú àwọn alábàárikẹ́ yẹn ni wọ́n nínú wà. àwọn alábàárikẹ́ yẹn ni wọ́n wà. ó gba àwọn jàǹkàjàǹkà. ó gba àwọn jàǹkàjàǹkà tí wọ́n bẹ ní kalẹ̀. nínú àwọn alábàárikẹ́ yẹn. nínú àwọn alábàárikẹ́ yẹn ni wọ́n wà. ọlọ́run bá yín má lè jìnrìn àjò náà. ọlọ́run kọ́ bá yín má lè jìnrìn àjò náà. máa jẹ láàkì kankan. ọlọ́run má jẹ láàkì kankan bẹ́ẹ̀. ọlọ́run má jẹ láàkì kankan. ọlọ́run má jẹ láàkì kankan bẹ́ẹ̀. má fi àlàáfíà jẹ yíyá. má fi àlàáfíà jẹ yíyá ń bẹ́ẹ̀. má fi àrísìkí jẹ yíyá. má fi àrísìkí jẹ yíyá ń bẹ́ẹ̀. má wàá jẹ ẹrí kanjú ọmọ. má sì jẹ ẹrí kanjú ọmọ. àlùbáríkọlá nàbí wa. àlùbáríkọlá nàbí wa Muhammad. àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run. àlùbáríkọlá àwọn ẹni ọlọ́run. ọlá títóbi ọlọ́run. ọlá títóbi ọlọ́run. ọlá àjẹkà rẹ̀. ọlá àjẹkà rẹ̀. ọlọ́run bá wa fi ọláyà balẹ̀ ń bẹ̀. ọlọ́run bá wa fi ọláyà balẹ̀ ń bẹ̀. gbogbo tí ẹ̀dá máa ràn kàn. gbogbo tí ẹ̀dá máa ràn kàn. tó bá darapọ̀ pẹ̀lú àwọn ẹni ọlọ́run. tó bá darapọ̀ pẹ̀lú àwọn ẹni ọlọ́run. ọlọ́run bá wa ṣe fún. ọlọ́run bá wa ṣe fún Nurudeen. ibi tó dáa dé tẹ́ fi pàdé. yọ máa dá sí. ọlọ́run jẹ́ máa dá sí ni. ọlọ́run jẹ́ máa dá sí. ọlọ́run jẹ́ máa dá sí ni. ọlá títóbi ọlọ́run. ọlá títóbi ọlọ́run. ọlá àjẹkàn rẹ̀. ọlá nẹ́bí àmọ́ àmà. èyí tọ́lọ̀ ni ó dà wá pọ̀ yìí. èyí tọ́lọ̀ ní kọ́ dà wá pọ̀ yìí. nídìílé ìyàwó. nídìílé ìyàwó. nídìílé ọkọ. àánú la rí gbà. ọlọ́mọ sì bí bẹ́ẹ̀ tú wa ká. ọlá nẹ́bí àmọ́ àmà. ààyè la fún yín. ọlọ́mọ jẹ́ ẹ̀dá àgbàdà lókun. ọlá nẹ́bí àmọ́ àmà. bí ẹ pẹ́ láàrin ara yín. jẹ́ kẹ́ tọ́.
ọlá títóbi ọlọ́run ọlá àjẹgbẹ ọlọ́run bàbá wa imam ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa wọ. ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa bàbá wa imam lọ́fà ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa fún yín bàbá wa imam lọ́fà ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa fún yín ọlá títóbi ọlọ́run ọlá àjẹgbẹ ọlọ́run ọlá àjẹgbẹ Muhammad bàbá amúfin ní ká ṣe sọ́ọ̀tì fàtíà méjì àlùbáríkà ti bẹ̀rẹ̀ àfàtíà bí ẹ bá kírun kọ́ba kí fàtíà nìkan. tó wá ké fàtíà nìkan tí àwọn àmọ́ súrà kankan tó fẹ́ fi lé ìrun ti dúró. tó máa fàtíà ìrun rẹ̀ dúró. àmọ́tọ́ ọba kí oníṣọ́ọ̀tì bá kọ́ra bó ṣe gùn. àmọ́tọ́ ọba ké bá kọ́ra bó ṣe gùn tó nì. ọwọ́ àgbàgbé fàtíà. ọwọ́ àgbàgbé fàtíà òkè. ìrun ṣeré lọ. àlùbáríkà ti bẹ̀rẹ̀ lára fàtíà. àlùbáríkà ti bẹ̀rẹ̀ lára fàtíà. bá a fi bá yín lò. ọlọ́run bá a fi bá yín lò. kájọ fàtíà méjì. bismillahirrahmanirrahim. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. màmá wa àgbà tó ní bàbá imam. màmá wa àgbà tó ní bàbá wa imam. wọ́n ń bẹ ní jòkó láàrin wa báyìí. wọ́n ń bẹ ní jòkó láàrin wa báyìí. nínú dáadáa tọ́lọ̀ ń ṣe fún ya náà nù. nínú dáadáa tọ́lọ̀ ń ṣe fún màmá wa náà nù ni. oore tí ìmáàmù sojú ìyá. oore tí bàbá wa ìmáàmù sojú màmá. ó sojú wọn. ó sojú wọn. látọ̀dọ̀ bàbá alájí àgbà. látọ̀dọ̀ bàbá wa alájí àgbà. bàbá wa pẹ̀lú bàbá. ọlọ́pàá wa pẹ̀lú bàbá wa alájí àgbà. bàbá àdúrótà wa àlífà. bàbá àdúrótà wa àlífà. bàbá àdúrótà wa àlífà. ọlọ́pàá àdúrótà wa àlífà. ọlọ́jà àríwá pẹ́. bàbá alájí àgbà torí já. bàbá alájí àgbà torí ọlọ́jà àríwá pẹ́. àwọn tí wọ́n wá sojú wọn lọ́nà ìgbà. àwọn tí wọ́n wá sojú wọn ọlọ́jà àríwá pẹ́. màmá wa àgbà. màmá wa àgbà. ọlọ́wọ́n láwọn ẹni ọlọ́run. ọba tó bá yín tó dáadáa. ọba tó bá yín tó dáadáa. táwọn bàbá ìmáàmù sojú yín. táwọn bàbá ìmáàmù sojú yín. ọmọ ọmọ ní tó ń ṣẹlẹ̀ yìí. ọmọ ọmọ ní tó wá ń ṣẹlẹ̀ yìí. àbọ̀lọ́ ọlọ́run bí ọlọ́run. ọlọ́run bá yín láre. ọwọ́ aláyín. mọ́dàmú yín. àfọ ọlọ́run bẹ́ẹ̀. nínú àánú ẹ̀. nínú ọlá rẹ̀. nínú títóbi rẹ̀. àmọ̀dùnú yín. ọlọ́run mọ́jọ kó ọmọ aláyọ̀bà. gíláàsì dùnú yín. mọ́jọ kó ọmọ aláyọ̀bà. alámúnásọ̀. الذي أكون سؤالك ورفعنا لك ذكرك بين مع يوسف يسرا إنما يوسف يسرا وإساف لك تفرز. يا رجا وإنا أتيناك. يا رجا وإنا أتينا. ربنا وإنا أتيناك. ربنا وإنا أتيناك. آمين. علمتنا مجانا آمين. ورصدتنا مجانا آمين. اللهم ارزق الفقه في الدين آمين. سيادة في علم آمين. كفاية في رزق آمين. سيادة في بدن آمين. توبة قبل الموت آمين. راحة عند الموت آمين. نصرة بعد الموت آمين. جاوز على الصراط آمين. نجاة العيسى آمين. يا الفضل والإنسان آمين. برحمتك يا أرحم الراحمين آمين. يا آلك الموت آمين. ويا سامي يا صوت آمين. اللهم اجعل في قلوب المؤمنين آمين.